Hello. And so Odele ò bá mi. Kí wá nìyẹn ṣe? O bẹ̀rù mi lé. Mo láyọ̀ láti sọ fún ẹ wípé mi ò ṣe mọ́. I am sick and tired of this relationship. Kí ni wọ̀ ṣe? Kí ló ṣe? Torí pé mo ti ń wù ẹ́ pẹ̀lú gbogbo àwọn obìnrin tó ń kó káàkiri yẹn. Torí pé mo ti ń wù ẹ́ tí mò ń san kankan. Mo mọ̀ pé tí mo bá ranjú mú ẹ, nǹkan tó ń ṣe lójú mi yẹn gangan, ó sì máa ṣe lẹ́yìn náà ni. So kí ni point? Ó wá ní nerves, ó ní effrontery láti sọ fún obìnrin kan wípé jẹ́ kí n sọ̀rọ̀. Ó sọ fún ẹniyẹn wípé I can't do without you. Who the hell are you? No. Sọ fún mi ta ló jẹ́, kí ló jẹ́? I have been doing well before I met you and I know I will be fine without you. Jákúrò lórí fóònù fún mi jọ and don't ever call my line again. Pé lè gan mú mi ṣeré. Kò mọ̀ mo yẹ serious pẹ̀lú. Ṣáàtì ní pẹ́jù fún pátì yẹn. Like pátì ṣe máa pẹ́. Hi ladies. My name is Amil. Please, I'm going to Kingsley Street. Ládùúgbò yìí dẹ̀ náà. Kingsley ṣe ẹ̀lú ẹ̀gbọ́n. Fọ́mátì yẹn wọ́n ti lò tẹ́lẹ̀ ẹlòmíì. Kí ni Kingsley sílé àbí Kingsway àbí kí lẹ̀ ń pè é? Oníbàárà yín wọlé bọ̀wọ́ fún lówó tó tún yọjú wọlé. Láì gbogbo fọ́mátì pátápátá ló yé mi. Kingsley wẹ̀rẹ̀ wọlé lẹ́ lọ. Ojú kòkòrò ojú kò mú kò lọ wà lára yín. Olivia máa ní sùúrù. Máa ní sùúrù for crying out loud. Wọ́n kàn béèrè ọ̀nà ni this gentleman just asked for direction. Babe, don't tell me to calm down. Ó jájú gbogbo eléyìí lọ. Ó yẹ kó ti mọ irú fọ́mátì. Ṣé ó sọ fún wọn pé ara wa yìí ní Google Map Nàìjíríà wà? Ó yẹ kó ti yẹ Kingsley Street kọ́ Kingsley Street ni. See, I'm not even here for this trash conversation. Àbí kò sí security man ní around tí wọ́n lè béèrè Kingsley àbí Kingsway Street tó ń béèrè. But kò tó gbogbo yín sọ̀tún tó fún màá. Let me just give it to him because gbogbo they are all the same thing. Robbie Sherry, èmi ò ráyè. Mo mọ̀ pé ó jẹ́ nsù, ó lè farabalẹ̀ máa ṣàlàyé fún ọ. Ó mọ̀ pé a ti pé already. But kò ní mí nìkan béèrè ọ̀nà náà. Ṣé wọ́n béèrè ọ̀nà ni? I'm not even here for all this. Please excuse me. Ọ̀pọ̀ yìí kò proper o. Kò proper. Ẹ̀yin náà tó bá wọ̀n yẹn ẹ̀ wá ọ̀nà lọ síwájú. Wow. Lydia. Bó wà ní gbogbo ẹ̀? Ó dáadáa ní o. Azin oru ẹ̀mí. Pẹ̀lẹ́. Ṣé o ṣe bàṣá? Ìbàkẹ́. Yóò. Ṣọ́ọ̀bù wa òkè. Báwo la ṣe máa ṣe patí àwọn Rónkẹ́? Pátì yẹn gan-an. Irú ṣe mí ò sọ̀rọ̀ pátì jàre. Ó ṣe wedding. A máa lọ. Torí pé kò ṣe Nàìjíríà. Ó bímọ àlọ́. Wedding anniversary ló fẹ́ ṣe ń sìn o. Ọmọ lọ. Báwo wá ni kí ni preparation tá a máa ṣe báyìí? Kí ni? Báwo wá ni? Lọ. Ìṣọmọ pátì báyìí náà ló bá wá. Hello. Good afternoon. That's all. Oh, I'm so very sorry. As a mo rò pé unisex salon níbi tẹ́lẹ̀. That's the reason I'm calling kí wọ́n lé bí a kí wá carve níbi tẹ́lẹ̀. Kò kí ń ṣe unisex salon. Unisex salon. Irú obìnrin nìkan là ń ṣe. Okay. Mo dẹ̀ ní kí n sáré wá carve mi ní ṣá. All right. Ẹ ti offer mi ní city. Kí lẹ wá gan? I just want to carve my hair before. Just wanted to. Ṣé ẹ̀yin kọ́ la pàdé tẹ́lẹ̀ ń wá King? Ṣé Kingsley àbí King Roses Street? Yes. Èmi náà ni. Pẹ̀lẹ́. Mo rí bẹ́ ṣe ń wò yẹn. Ẹ wo ní bára yín bó lè bọ̀. No, ibẹ̀. Wọ́n ní mo lò kí unisex salon níbí. Wọ́n ní pé kí n wá àzùn kí n lè ṣe one or two things. Kí ló wá dé tẹ wá ń wò bẹ́ẹ̀? Táyà o. Ṣé mo rí nbì kan tẹ́lẹ̀? Kí ni gbogbo trash tẹ̀sẹ̀ ń perform tẹ́lẹ̀ ń lọ unisex salon? Ṣé rí tí wọ́n tó clipper jọ síbí báyìí?
Ṣé wọ́n to clippers sí ibi báyìí? Are you not a stalker? No, how did you know that we are here? Because if you are not, how did you know that we are here? Oh, Ella, ó ti ń yé mi. Ó ti ń yé mi. Wọ́n ń lọ sọ fún arákùnrin pé bíbá ìlà wà. Olivia. No, because ìwà àwọn ẹ̀yin méjèèjì ó wọ̀ ní ọjọ́ yẹn. Yes, bá rántí dáadáa. Ṣé o mọ̀ pé nígbà tó dé ìwọ ló kọjú sí? Now, you know what? Please excuse me. Olivia. No, ẹ ti ṣàṣetẹ̀. Ẹni ẹ wọlé ń sìn. Ẹ mọ̀ pé kíní ẹ wá gbà mí. Ẹ mọ̀ pé à ń ṣerun àrí báwo lè ṣe sọ lẹ́ẹ̀kan. This is a female salon. It's not unisex salon àṣerun ọkùnrin bí. Kí ló dé? Ṣé tó bá kó sínú mi lẹ́jọ́ ẹ sún sẹ́yìn? Ẹ bá mi sún sẹ́yìn. Nínú ọ́fíìsì mi lẹ ti wá bá mi. Ẹ respect ara yín kẹ́ sún sẹ́yìn. Ṣé bá kó sínú kẹ́tà bọ́ọ̀lù mi? Well, I told you last time that I meet you, mo dárúkọ mi fún yín gbà yín. I never told you your name. I just said my name is Amir. Amir lórúkọ mi. Ẹ ṣe wá da ṣọ́ọ̀bù yín lọ́sùn. Just tell me your name. Máa lórúkọ mi. Ẹ lè wá máa lọ. If you are a stalker, if you are not a stalker, ǹjẹ́ wàá sílẹ̀ tó kàn yín báyìí. All right. Soft hand. Ọmọ ìyàbọ̀ lọ́nà máa mú Nàìjíríà ń sìn o. Àwọn ló ṣe máa wọlé sínú ṣọ́ọ̀bù ìlú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìgbà tó ń bọ̀ ṣé kò rí notification tà àbí ibẹ̀ ẹ́. Báwo la ṣe máa fi èrò tí òun pàṣẹ kí n gé báyìí? Mo ti wà níbi mo ti ń bọ̀. Ṣé kí n kọjá náà? Ó rẹ̀ kí n kọjá náà. Mi ń jẹ́ kó lọ tó bá sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Ok, mo ń gbọ́ kí ló fẹ́ sọ. Why tó ṣe block mi? Why tí mo block? Why tó ṣe block mi? Ṣé tó. Kí ló wà tágídí ẹ̀ yìí ṣá? Well, anyway, nǹkan tí mo yẹ láìkẹ́ ọgbọ́n nìyẹn. Àwọn agídí ẹ̀ ṣàkárà ẹ̀rọ ọgbọ́n mo ṣe láìkí ẹ̀. So ìfẹ́ mi ṣe lè ṣe without you. So kí ló ń ṣẹlẹ̀? Why tó ṣe block mi? Ìmọ̀ tí mi ṣe block. Ilé kan jẹ́ ká wá bìkan tó wà ṣàlàyé sọ̀rọ̀ tó wà pẹ̀lú fún àti ẹ̀ ọmọ. Mo fún ẹ ní chance ilé kò yẹ ká sọ̀rọ̀. But for us to go somewhere else, is it that here or nowhere else? So mo ń gbọ́. Why tó ṣe ṣe báyìí? Ká wá bìkan ká sọ̀rọ̀ náà pẹ̀lú. Kí ló tó ṣe block mi? Mo fẹ́ mọ̀ kó tí mo ṣe block. Mo fẹ́ mọ̀. Ó parí. Kí ló ṣẹlẹ̀? Ibo ló fi condom mo fi sí ọ̀pọ̀ mi, ibo ló fi sí? Mo ti fi sínú shelf. Why do you change your way? Mo fẹ́ bẹ́ẹ̀ fọṣọ ẹni mo ṣe fi síbẹ̀.
Okay. Kí ló ṣẹlẹ̀? Kí ló rúkẹ̀ méjì kọ́ńdọ̀ méjì ló wà ń bẹ̀ yìí? Bọ́yọ̀ ọkọ mo bá ń bẹ̀. Ó lè jẹ́ òun náà ló lò, ṣé mò ń bá yín lò? Mi ò bá yín lò. Mo jọ ọ́n pé kì í ṣe ẹlẹ́ẹ̀kejì lásán báyìí lásán. Ọmọ ẹ̀ ṣì ń béèrè fáwọn ó lè gba mẹ́ta gan. Mo bóyá ìgbà kíní wà lásán ó stop. Because mi ò rí bẹ́ẹ̀. Bọ́yọ̀ ojú ń pa mi gan. Kí ló ṣe ẹ́ bébí? Kò sí nǹkan. Níbi ń pa ẹ́. Seriously, àwọn ọmọ ẹ fẹ́ ṣe mí léṣe. Fẹ́ ṣe é léṣe. Wọ́n sọ pé àwọn èèyàn kúkúrú, ọmọ ẹ ya wèrè o, àfi bí kúrú, ó kàn gbàgbàgbà kò tiẹ̀ fẹ́ kíní. Ìgbà tí mo tún béèrè kí n ọpọlọ kárí wé kọ́ńdọ̀mù wà ní àti lè jáde báyìí. Ó ti tó. Kò ní ìdí kó ẹnu advertise lọ fà báyìí. Ó ti yé mi bó tiẹ̀ ti bó ṣe ṣàlàyé oúnjẹ kó bad. Ọmọ ẹ dùn gan. Ó ti dá báyìí. Ó ló fẹ́ jẹun. Yà kí ni mo lè rí? Mo fún ẹ láyè láti kó gbogbo àwọn ẹni tó ń kó yẹn gangan. Mo fún ẹ láyè nítorí pé tí mo bá ṣàkárá ẹ tí mo ò jẹ́ kókó lójú mi lẹ́yìn mi náà ló máa kó wọn. So ti torí pé bóyá mo bọ́ kò jẹ́ kọ̀ọ̀kan náà kò jẹ́ kọ̀ọ̀kan tí wàá ní nǹkan tí ètò ẹ̀ ló ṣe wá sọ di bàbàrà tó sọ di nǹkan mọ́ rẹ̀ lọ́wọ́ nǹkan tẹ́ pé nǹkan tí mò ń ṣe lójú ẹ̀ mi ò ṣe lójú mi ì ṣe lẹ́yìn ẹ̀ náà meanwhile o ti ń gba kínní earlier látijọ́ ẹ̀ ó ṣe wá jẹ́ sìn ló ṣe wá ń kọ́. Issue sọ̀rọ̀ mi ni pé mi ò lè hold ẹ̀ mọ́. I cannot even afford to continue this relationship. Hold on, owó dẹ̀ ń gbà tẹ́lẹ̀ kí ló tó ṣe àlá ọ̀ká kú bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Náà ìgbà tí mo mọ̀ wípé mo mọ̀ọ́mọ̀ fún ẹ ní ara mi nítorí wípé jẹ́ kí n sọ̀rọ̀ mo mọ̀ọ́mọ̀ ṣe kí ni mo mọ̀ọ́mọ̀ gbé ara mi lẹ̀ pé this is me now jẹ́ kí n rí wọ so mo ti wá rí wọ tán and mo dẹ̀ padà wá realize pé I cannot spend the rest of my life with you. Yes, so kò yá tètè gbọ́ yẹn gbogbo yẹn gbà ẹ̀ mú ìwà important sí ẹni right ó wá ní nerve láti sọ fún obìnrin kan ní ojú mi mo wà ń lé àjọ wà ń lé ó wá sọ fún ẹnìyẹn pé I can't do without you. Who are you? Mi ò jẹ́ kankan náà. No, just tell me who are you? See, Man. I have been doing fine before I met you. Yes. And as you can see, I'm fine without you now. So, see, I am done. Mo sọ fún ẹ, I'm sick and tired of this relationship. Mi ò ṣe mọ́. So read my lips. Mi ò ṣe mọ́, mi ò dẹ̀ ṣe mọ́ náà nìyẹn. So please excuse me. You just touch me. Don't ever in your life touch me again. Ṣé ọwọ́ tèmi ti ń fọwọ́ kàn láti jọ yìí? Jẹ́ kí wá sọ fún ẹ. Ìwọ wá ń sọ̀rọ̀ pé kí n má fọwọ́ kàn. That was then when I'm still yours. But now you are nothing but a past tense. Don't ever in your life touch me Are again. you serious? Wow. Hey. She's done with you. Ta leléyìí now? Who is this person? Ta leléyìí? Hey, for your information, this is my girlfriend. Who? Òun náà ló ti gbọ́ létí lẹ́nu. Boy. Ọ̀gbà ẹ̀rù ṣé orí kò ṣe rú? Wọ́n máa fọwọ́ kí ní báyìí ṣe àwọn eré báyìí náà. Tí iná bá ń jó lórí omi ni mo máa ní kí n rẹ̀ wá, ó sì béèrè lọ́ọ̀ mi náà. Ọ̀rẹ́ ti yé mi information lórí ẹ̀ wà lábíyá mi. Wàá fi owó ẹ̀, wàá fi ojú ẹ̀, wàá fi ara ẹ̀, wàá fi gbogbo nǹkan tó ní wàá fi bẹ̀rẹ̀. What do you want to do? Oh, ní nǹkan tó fẹ́ ṣe. Just go àgbáyé oṣù bó ṣe rí. Just leave me. Why are you crying now? Don't cry because of him. He doesn't watch your tears.
That reminds me. Kí ló ṣẹlẹ̀ ṣe gbádùn ṣá? Ẹ wá ta ló pè é pé yìí? Kí lẹ̀ ń ṣe bí báyìí? Ṣé mo lè ṣèwé lọ́wọ́ kúrò nínú embarrassment ṣé kò dáa? Dẹ̀yìntà ló kọ̀wé pé yìí pé kẹ́ ṣe dá sínú láìfù mi. Ọ̀rọ̀ láìfù mi ló ń ṣẹlẹ̀ bí báyìí. Ṣé mo kọ̀wé pé yìí? I just saved you. Ta ló rán iṣẹ́ pé kẹ́ save me? Best of the same feather flock together. Ìkọ̀kọ́dọ̀ kan ní yìí ni. Irú ló ń borùn. Please don't even let me see you again. Ṣé o pẹ́ tí stock mi ó ti pẹ́ gan? Ẹ jẹ́ kó ní yín pé o. Ẹ wò mí ò gbádùn o. And don't even let me see you again. Àbí wo ni? Àìsí èrè ní kí ni gbogbo wèrè yìí náà. Hello? Hello, Who is on the line? James ló ń sọ̀rọ̀. James? Yes, James. But the last time I checked, mo sọ pé kò má pè line mi mọ́. Èmi àti ẹ á fẹ́ ra mọ́. Kí ló dé tó wá ń pè line mi? Wọ́n ló fi mí lè mi ò fẹ́lẹ̀. What? See, let this be the first and the last time to máa pè line. Don't ever call me again. Àbí kí ni gbogbo rubbish eléyìí? Ṣé o ṣáájú ni kí ló ṣe é náà? Èmi àti ẹ get that into your skull. Á fẹ́ ra mọ́. And that is final. Irú rubbish òṣìwò nìyẹn. Jọjá kúrò lórí fóònù fún mi jàre. Okay, wọ́n lè ṣeré ṣá. Àbí kí ni lára daily iná náà? Báwo ló ṣe get number mi? Mo ti block bọ̀bọ̀ yìí náà. Babe, kí ló ń ṣẹlẹ̀? Can you imagine this stupid call James? Kí ló ṣe? Mi mọ bó tí ó tún rí nọ́mbà mi tó tún fi pè mí. Òun ló pè mí sí now. I really need to block this line. Mo ní láti block ẹ. Mo ti block ẹ severally. Ó dé tún pè mí mímọ bóyá get nọ́mbà mi. You know what? Bó tiẹ̀ máa block ilé, kò ń ṣe. O máa ní láti ní sùúrù di weekend. Oh, So yeah. that's something. Ó yẹ kó má jẹ́ kí lè máa bother ẹ̀ náà. This guy is your past. This guy is just frustrating me. Àbí kí ni mo fẹ́ I'm ṣe? here. Bá ti di weekend. Má yẹ kí ẹ bother ẹ̀. Èmi lè ti jẹ́ mi ti expect kọ yẹn. Ó dẹ̀ pa. Àwọn nǹkan ni mo ṣe bá ẹ jẹ́. Trust me. Oh my God. Hello? Hello. You again? Ṣé tí máa ń dùn ẹ́? Ṣé èwo ló ń dùn ẹ́? Ṣé ibi tí ó ń dùn ẹ́ ló kọ sí mi ni? I told you that you should not call me again. Ọ̀rá balẹ̀. Kí ló ń ṣe ẹ wo fóònù ẹ? Check your WhatsApp. Kì í check WhatsApp mi. Ṣáré lè yá ṣá. Hello? 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 Ó ti cut. WhatsApp. Ó dà pé ẹni yóò tiẹ̀ àìtí change sí. What? Hello? Hello. Hello James. Ṣèbó ní tí má tiẹ̀ mọ, ìwọ ló tún pè mí báyìí, kí ló dé? Èmi lóòótọ́ mo ní kó má pè mí mọ́. But kí ni rubbish tó send sí mi online? Má la òjò ẹ̀, èmi náà fẹ́ bẹ́ẹ̀ la òjò ẹ̀, mo fẹ́ kó ṣe nọ́mbà kó lè ra ọmọ. James. Tó bá dẹ̀ fẹ́ tí wọ́n kò sí wàhálà, gbogbo pósítẹ̀ máa wà ń ta. James, but I have the right to. Okay, what do you want? Torí nǹkan tó fẹ́ ṣe ni pé dáàdì bàbá fẹ́ rí ẹ, wọ́n máa meet dáàdì. Ṣé ẹ gbádùn? Ó jẹ́ sọ̀rọ̀ gidi.
come and meet daddy ká dẹ̀ settle ẹ̀ ká dẹ̀ pamọ́ ẹ̀ síbẹ̀ ó tán. Hello? Àbúrò hello? Yé mo dáràn. Hello? Yé tèmi ti bá mi mo dáràn ọmọ ìgbésí kí ni mo yẹ kí lílé yìí. Kí ló ṣẹlẹ̀? Kò sí ọ̀kan. Buhari wẹ̀ mo gbọ́ láti ní yàrá òun yẹ kí wá sí iṣẹ́ jáde náà. Mo ti jẹ gbèsè ní o. Irú gbèsè wo kí ni? Ṣé máa yẹ tẹ̀mí ṣe tán mi sẹ́? God, see, no. Farabalẹ̀, calm down. Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Kọ̀ńténà ni o. Kọ̀ńténà. Ló ṣe kọ̀ńténà. Wọ́n bá mi ṣe ìfẹ́ bọ̀ ni wọ́n ló rí. Mo ti jẹ gbèsè 2.5 million ní mo ti bẹ̀rẹ̀. Níbo mo ti bẹ̀rẹ̀? Torí 2.5 million. Mo ti bẹ̀rẹ̀ kò tó torí ní gbèsè. You like the Maria buy. You know what? I'll give you 3 million. Yes. 3 million. Okay. Oh my God. I still have your details. Oh my God. Thank you so much. No. Thank you so much. God bless you. You like that Maria Machabilis. Ó ti wọlé. You understand? Oh, thank you, Maria. Hope you're okay now. I'm fine. Hope you're okay. I'm good. Right, so Thank yeah. you so much. See my babe. Stop that. Just keep quiet and delete the picture. Okay. You can see. Please delete. And please, let this be your first and the last time. Tí ma bá mi dán trash yìí wò. Má ever threaten me pẹ̀lú trash yìí mọ́ nílé ayé ẹ̀. Just if I sound you, tí bá fún ẹ backhand, wàá mọ̀ bí tá a rẹ kù sí. Please excuse me. Pàṣẹ mẹ́yẹ bọ̀ lápò. Ìṣù náà fẹ́ bẹ́ẹ̀ jẹun. Mo ní pé kò sáyè. Bó jẹ́ gógó imú ẹ̀, á jókòó sí. Who's that? Wow. Báwo ni? Orí ẹ̀ pè. Boss. Wà lẹ́gbẹ̀ẹ́. Wow. Báwo ni? Fine. Yà ọ̀hún ni. Tó bó ṣe wà yẹn, o gbọ́dọ̀ judge ẹ̀. Sure now. O gbọ́dọ̀ rí. A máa jíṣẹ́ confirm. No dirty job. Má fọ. Àwọn iṣẹ́ tó máa ń tó sí. Gbogbo details yẹn, màá sẹ́ǹdẹ̀ sórí o. Kódà mo ti sẹ́ǹdẹ̀ lórí WhatsApp. Sọ iná ti ní ọgbọ́n mi tí ìyẹn ò bọ̀ ẹ má fọ. Mo ṣe sẹ́ǹdì bó ṣe ìfá bó ṣe ń gbé kí ni mo ṣe sẹ́ǹdì. Má fọ. So A máa jíṣẹ́ ẹsẹ̀ tí ò bá sí ilé gọ̀ọ̀sẹ̀ gan máa jí mẹ́rin bọ́ wá fún wọn nípa bí ó ti àwọn ṣe ẹgbẹ́ẹgbẹ̀jọ ó ti rọ̀ 100 wálẹ̀ lọ́dún tó á lè ọ̀gá àti wa ẹ̀rọ àfi ṣe kí nínú street náà bóyá náà 100. wàá rọ́wọ́ mi, ẹ má fọ. kò sí wèrè. tí ó sì lè gọ̀ọ̀sẹ̀ máa jẹ bí pé tẹ́ bá fún wọn bí nìyẹn. Ókè, orí ẹ pé báyìí.
láti bò. Láti bò. Wait, hello. 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 Oníṣẹ́ ti jẹ́ o. Ó tún yà wí. What's the meaning of all this? Kí ni nǹkan tó fi rántí mi? Kò lè ní náà, mo lè fẹ́ ìjẹ́ ìjẹ́ kó lè mọ kí ni nǹkan bí ìjẹ́. What? But the last time I check, ó delete kí ni lójú mi náà? Kí wá ní gbogbo eléyìí? Ó mọ̀ pé tí bá sọ wípé wá kí bàbá ò ní wá, wá dẹ̀ gbọ́, orí fóònù ẹ̀ kọ̀ọ̀kan tó ló wà o. Òun mú mi ṣeré. Bàbá yìí nìdí owó. Ṣo gbádùn ṣá, ó rí ẹ bá mi sọ̀rọ̀ gidi náà. Lẹ́tù ìyá wèrè ni kí ni mo gbá owó ní gbogbo ẹ̀. Hello. 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 Àlàyé láti lò. Tiger bí Tiger pẹ̀lú kan tó ní Tiger mo ṣe pín sí. Ṣé wọ́n ló pè ní tọ́sí? Bẹ́ẹ̀ni, mo níṣẹ́ kan wà ní. Rí iṣẹ́ yẹn, ó ní ọmọ kan ni ọmọ yẹn bẹ́ sí mi, ọmọ yẹn ṣe rere gan. So mo fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi. Ọ̀gbẹ́ni wá bá ọ̀yà rẹ̀ ní bárẹ̀ balẹ̀ ó fẹ́ kó wà nínú ni. Lẹ́yìn kó sọ̀rọ̀ ọgbà wa má jẹ́ ṣe kí ni ẹ fẹ́ o. Ẹ mọ̀ bó ṣe bí kí ni ẹ ṣe ń ṣe kí ni ẹ mọ̀ ṣe rí. Wá ọ̀gbẹ́ni súnmọ́ bíbá má gbá blọ̀lẹ̀ ó gbọ́dọ̀ wá ṣe kí ni ẹ fẹ́. Àìsàn ẹ̀jọ̀ wá òwe pààyà ṣá. Ṣé kí ni ọmọ mo fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi gba owó yẹn lọ́wọ́ ẹ̀ 10 million péré ni tí ó pọ̀. Ṣé mo ti ṣe owó everything pátápátá? Ṣé ọmọ ẹ kọ̀ ẹ mọ̀ kò yé yín tá bá ti ẹ mọ̀ 1 2 kó dẹ̀ kúrò lórí ẹ̀ bọ̀ kò sí àwọn táyìn fẹ́ ṣe àti ṣe owó everything. Wá ní percentage. 10% ni 10% ni kíákíá bàbá ṣe ń ṣe tán báyìí má dẹ̀ fún yín 10% yín 10% ni. Ìgbà tọmọ lórí wa pélébì ni olórùn ni wà ní. Ọ̀gbẹ́ni kó rẹ bọ́ tàbí wọ́n máa sáré ṣe kó rẹ wọ́n mi lè ṣá. 20%. Deal. Ẹ jọ 10% yẹn. Wá bàbá ẹ̀. 10% owó kéènì. 10% yẹn. 20%. 10% yẹn. We are no. You were pa. Wá. Filẹ̀ àlàyé. Ọjà báyìí, báwo ló ṣe máa jẹ́ báyìí sí? Ìbá ṣe 5% kìí sí. Ṣé tá bá ti parí iṣẹ́, gba 5% tó kù. Láìsí ó tán. Báwo wá la ṣe máa gba information báyìí? Ṣebí Tiger bí ṣebí nọ́mbà yín gangan nìyẹn. Tiger. Ẹ má wọrí gbogbo everything gbogbo bẹ ṣe máa rìn tẹ́yìn máa kí nìyẹn màá ṣe sí lórí WhatsApp sórí ẹyin màá bá yín sọ̀rọ̀ ẹ ṣé. Mama, 10% yẹn kí o lè fi bẹ́ẹ̀ kẹ́yìn kájà 10%. 10% owó tó lò. Olivia, lóòótọ́ pé mi nípa ìjayà bẹ́yìn. Ilé bá mi kọ́ ti ṣe mí. Kí ló dé ní sùúrù? Ó fi mí ọ̀pọ̀. Ó kọ̀ sí ibi pé mi. Ìwọ ni mo jẹ́ pátá. Olivia, nígbà tó ń ṣọmọ kékeré,
How do she machine send me pictures? I'm not mi ò ní $50,000 lákàntì tó bá pè mí báyìí àfọ̀tẹ́sọ̀ owó ti fẹ́ pa mí kí ni mo fẹ́ ṣe ọ̀rẹ́ ìṣòro. Olivia ṣe mọ̀ pé báwo ló ṣe báwo ni wọ́n kú in fact But is it a crime kábẹ́rán orí kábẹ́rán rí o ó wrong now. No, is it a crime to do someone in what date? Kí ló máa lè kí ní kọ́kọ́ mi balẹ̀? Ṣé crime ní kí ọ̀tún ọ̀sẹ̀ ní kí ọ̀tún jẹ́? Trust ti dá wàhálà lẹ́bàá. No. See, you just take a deep breath. Breathe in and breathe out. Primeiro uma televisão de console. Eu acho que eu não aderi, eu mandei Me mostra que o desse valor. O desse valor. Que chega em mim. 2 million. O tí mo kọ́ tó ṣe. O jẹ́ sọ̀rọ̀ gidi. 5 million. Hello? What? Hello? 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 Kí ló ń sọ sí kí ló ń bẹ̀ sọ tó. Mi lè sọ fún ọmọ yìí àmì rẹ̀ tó ti gba ìwé ẹjọ́ ní wọ́n fún ọlọ́run àgbẹ̀yìn. Wọ́n ti tún ẹ̀mí òní ìbẹ̀rẹ̀ kọ́kọ́ ló wẹ̀ mọ́. Mo gbọ́dọ̀ dé liability tí mo bọ̀ bóyá lọ́rùn. Understanding girlfriend ò fẹ́ o. Understanding girlfriend ò fi nǹkan tí mi ò jẹ ni mò ń pọ̀ tún mi. Ó lè tó ṣe yóò lè help Wait. ní sùúrù lẹ́kùn tó sùn nǹkan ló fẹ́ sọ. This your crying your crocodile tears cannot solve it. Ó ti dálẹ̀ sí agbára ẹ̀ kò fẹ́ ká báyìí. Ó mọ̀ kan mo ṣe ní up to 500k náà báyìí. Really? But mo máa yá ẹ ní o. We'll be glad. Ṣé lọ fi rajà ni? Ṣé ọ̀rẹ́ mi? Àti tí ìgbé sí ọ̀rẹ́ mi ṣáà lè ní iṣu tó sọ pé bóyá. Ní fi rú ẹgbàá máa tó san máa dá padà. Mo yá ẹ ní Olivia o. Trust me. Olivia, mo fẹ́ já ẹ lówó yìí. Mo máa sanwó mi padà. Olivia, mo máa fún mi lówó mi padà. Mo fẹ́ lọ fi rajà tẹ́lẹ̀ ni o. Wọ́n ti bọ́ náà bí mo ti wà out of stock. Olivia, ṣòro owó tí mo kó fún ẹ yìí mo fẹ́ lọ fi rajà tẹ́lẹ̀ ni. Ọdún gbogbo ẹ̀ ṣe rí sí báyìí ilé á ti padà sopọ̀ mọ́ wòlímọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Just trying to help.
Olivia mi now. Tẹ́lẹ̀ ni mo máa coordinate àjọ. That was before, not now. Ó ti pẹ́ now. Mi ní tẹ́lẹ̀ bí tí mo fẹ́ lọ ìwúlò mo lè sọ mọ́ ẹ. Ó sunkún ní Olivia, kò yí sí bẹ́ẹ̀ yẹn. Ọmọ ẹ̀ máa wá kí n ṣe máa dáwọ́ lọ tù nínú ṣọ́ọ̀bù mi náà tí màá mú ìwé òkun olókun mọ́ ó ti kò ní pé. Má wọrí, oríṣi. Títí alẹ́, màá wá mo ṣe máa tún bẹ́ẹ̀ ṣàmúra wọn. Ibi tí mo bọ̀ gbé ní ìlú mo máa mi bí mo bá ti ṣe òun àpapọ̀. Ó lé tó yẹn ni. Ó lè ju bẹ́ẹ̀ lọ bí ó ti lè ju bẹ́ẹ̀ lọ. Ṣàánú mi, ayé mi ti wọ́n pẹ̀lú kókó dẹ́lẹ̀. Olóúnjẹ káyọ̀ wá bàjẹ́ tó títí alẹ́ màá mọ bí mo ṣe máa ṣa gbogbo ẹ̀ mọ́ra wọn. Kò yí sí bẹ́ẹ̀ náà, Nigeria is hard these days. These are hard outside now. James, okay, kò sí Títí wàhálà. alẹ́ màá mọ bí mo ṣe máa mo máa ṣe transfer sí ẹ̀. Kò sí wàhálà, èmi náà máa tún try láti oúnjẹ títí alẹ́ ṣá, màá lè gbé lọ ní ìdájí. Ó ṣé mo dúpẹ́ o, ó ṣé o. Ó ṣé mo dúpẹ́. Ìgbà mí àdẹjọ́ máa sọ̀rọ̀ tán, mo dẹ̀ máa bèrè pé nǹkan tájọ sọ lẹ́kọ̀ọ́ kò pàdé bó ti gbà. Ìgbà mí ìwà tẹ̀ nípò tiẹ̀ mọ́ tí mọ́ rárá. Kí ló ń ṣẹlẹ̀? Is there a problem? Nothing, no. Kò sí nǹkan. Omi ìkó wà okay. I'm fine. Yeah. Wait. Is there anything you wanted to tell me? Mi ò lè fẹ́ ló pamọ́ fún ẹ. Tí kò bá wà wúlá. Ṣé ó rí Times, gbogbo ẹ̀yin obìnrin bá ti ṣe ilé ìṣe, mo wí pé ń lọ náà. Ṣé ìyẹn kó bí ẹ ò nídìí anything? Ṣé ìyẹn kó bí ẹ ò nídìí owó? Actually, mo ní ìbọn mo fẹ́ jẹ́ liability sí Ọlọ́run. Kò fẹ́ jẹ́ liability. You know, I'm working and kò yẹ kí n máa pressurize ẹ pẹ̀lú gbogbo ohun. Ṣé o wàá mọ̀ ìpele tó ń ṣe gan ló fi ń pressurize? Mo sọ fún ẹ pé whenever you need anything, just let me know. Kí ló dé náà? Ó dẹ̀ pé o mọ owó tara ẹ̀. I'm serious. Anything tó bá ti ń bọ́dà ẹ̀, ìbá ṣòwò ni, ìbá ṣe anything, just let me know. I'm ready to do anything for you. Yes. Gbogbo iṣẹ́ tí mo ń ṣe náà ti torí ta iná táwọn tó ń ṣe iṣẹ́. Torí kò lóun ní náà. But I just want you to be happy. I don't want you to be moody. You hear me? Yeah. Please, anytime you need anything, just tell me. Don't even tell me the brand. I'll make sure I surprise you. You see the way you are smiling. That's my wife. Oh yeah, smile for me. Yes, that's it. That's why okay, bye. I have to smile for you, bye. That's my wife. I was just wondering, am I dealing with a stranger? Is this someone? I asked you that you're smile. So, we're only one for me. I love you so much. Oh, that's my baby. Thank you so much. Love you too. That's my wife. What is smiling from your video music? Olivia. Hello àǹtí mi. Báwo ni? Ẹ káàsán àǹtí mi. Kí ló ṣe é tó ń gbọ̀n lóhùn? Kí ló dé? Ẹ wo mi ò wá òkè àǹtí mi. Bọ̀bọ́ òun ló ṣe ń ṣe báyìí ní sùúrù calm down kó bá mi sọ̀rọ̀. Gbèsè màá ló ti fẹ́ wọlé tó mi báyìí o àǹtí mi mo máa ti jẹ gbèsè o àǹtí mi mo ti jẹ gbèsè bí tí mo ti kọ̀ńténà ni o kọ̀ńténà tí mo fẹ́ fi já ọjà báyìí ni wọ́n ní pé owó tá a máa fi ṣípò ẹ̀ àti owó tá a fẹ́ fi clear báyìí wọ́n
wọ́n ti fẹ́ pa mí kò dé kí n ṣẹlẹ̀ báyìí àǹtí mi tèmi ti fẹ́ bá mi. bòbá òun ló ṣe ń ṣe báyìí ní sùúrù calm down kó bá mi sọ̀rọ̀. ẹ wo kẹ́ máa wo 700 ló máa parí ẹ̀ ṣùgbọ́n 400 ló wà lọ́wọ́ mi àǹtí mi mo ní di 300,000 emergency báyìí. ó ṣàmọ situation bí nàìjíríà ṣe rí báyìí àbúrò mi lè tẹ́ ẹ̀. ok èmi ò wá lè rí 300,000 fún ẹ báyìí. má bẹ́ẹ̀ ṣe 200. 200 ok kò sí wàhálà ẹ ṣẹ́gun. ṣé àkáǹtì ẹ náà ló yẹ. àkáǹtì ẹ náà mo ṣe ń lò. ó ti tó àbúrò mi mo ti gbọ́ má worry. alright kò ní náà ṣe. ok ẹ ṣẹ́gun ẹ máa pẹ́ fún mi mo really appreciate yín 200 100,000 100,000 tá mo lè pè. Who is there? I'm coming. Mo ti ń bọ̀. Oh my God! Look who is there! Oh my God! August visitor. Mo ti ń dán. Wọ́n ní mi ò tí ì ní ní náà kí ló dùn ṣe báyìí fún mi. Ó wọ́n ti make it sound àti pé mo fẹ́ fún ẹ ní. Ó ní Olivia, àwọn ò fẹ́ fún mi ní náà. Don't do this to me. Mi ò ní ní. Ó fẹ́ fún mi ní. Kò sí ní náà. Fún mi ní Olivia. Tó bá dẹ̀ lè fún mi kò sí problem. Ní babe what's up? Ella, Alpha. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ń kọ́ sí? Kí ló ń pariwo? Nǹkan gbọ́ wà fún mi ò fún mi. Kí ló ṣẹlẹ̀? Olivia ni náà, she told me really. That's the last week, so they promise. Ó kí ló lanu fún? Àti last week, kọ́lé ti promise fún wa fún mi lówó ni. Ìwádìí olúwa. Kò sí lówó mi tó bá wà kí ló wà ń bẹ̀. Tí gbogbo ẹ̀ tó ṣe pé mo máa ń ṣe nìyẹn. Olivia, bí o máa ń ṣe problem tí mo kàn ní store mi. Ní ṣọ́ọ̀bù mi ò ní wọ́n máa bá ìsọ̀rọ̀ owó o. Mi ò ní wọ́n máa bá ìsọ̀rọ̀ owó. Ó dẹ̀ mọ iye human hair tí mo ti order. Ọmọ iye foreign relaxer tí mo ti order. Ó yẹ kó máa lọ báyìí náà Olivia. Babe, I'm broke. Èwo nínú party broke ló understand now. I did not have so kí ló ṣẹlẹ̀? Ella, kí ló wá dé? Lórí okay. Ìlú lówó tá à ń sọ yìí. 300,000. Lórí 300,000. Ẹ̀yin méjèèjì wá ń ṣe give and take. Ẹ̀yin náà wọ́n náà wá ṣe kí ni wá gbéra ọ̀fẹ́ máa lọ. Okay, mo máa fún ẹ. I will give you that 300,000. Really? Yes. Thank you so much. O ti mórí mi wú, o tún kúnlẹ̀. Àti mo tún máa increase ẹ̀ mo máa fún ẹ 500,000. O tún mórí, mo máa sọ di 600. Ẹ má kẹ́ ìfúnlẹ̀ àkọ́kọ́ mi. Kí ló ṣẹlẹ̀? See, I promise before you get home, you will see the. Okay. Let me go and do the. Oh my God! Thank you so much. All right. Thank you. Hey, thank you. Thank you. Ọkọ àmì rẹ̀ dàbọ̀. Thank you, babe. Ó dàbọ̀ sà. Babe. Àǹtí mi. Olivia. Báwo ni? Kí ló ṣe tó wá ṣojú bá? Jọjọjọjọjọ torí Ọlọ́run jọ. Bàbá mi sọ bẹ́ẹ̀ kì í ṣe pé mówó wà ní.
Olivia ò sọmọ bẹ́ẹ̀ ṣé ojú ẹ̀ bá fọ́ etí èdè oyin kan tó ṣẹlẹ̀ Nàìjíríà ni Olivia mo ì láìpẹ́ o má jẹ́ nǹkan ra mọ́ ẹ ara ń kọ́ everybody ìwọ ló jẹ́ gbogbo ẹ̀ ṣe ń lọ ara ń kọ́ everybody o bó ló ti fẹ́ kí n rówó. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní tó pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tó máa cover gbogbo ẹ̀ 500,000 mo èrè wà yìí mo kéré mo dúró. èmi ò ní 500 o. inú ọ̀lẹ́ lè gbà mí ṣé mo tó mò ń lẹ́rìí bò dá owó. àwọn gbọ́dọ̀ máa fi mú mi ní ó dá mo ti gbọ́ máa bẹ̀ ṣe 300. 300 kọ́ ní ẹ̀rọ ẹ̀ jọ 300 yìí ó kéré. àwọn máa dá padà títí next. gbogbo ẹ̀ báyìí kódà ó yẹ fojú ẹ̀sìn kọ́ ní 350 kọ́ fún ọ ní àǹtí mi náà máa dé nígbàgbọ́ òun kò ní pẹ́ àǹtí mi. Mo ti débẹ̀ ok mo ò gbéyàn kankan mo yàn kankan ò tẹ̀lé mi níbo lẹ́wà mo ò rí yín. Níbo ló wá wà báyìí àbí wúlò kí ẹ lò mo ti wà ń bẹ̀ mi ò rí yín. Àbúrò wàhálà wo lélẹ̀ báyìí ok mo ti gbélẹ̀ mo ò gbéyàn dání mi gbéyàn dání àbí wo. Who is there? I'm coming. Ọ̀rẹ́. Wọ́n ní ṣe ní kí lọ́wọ́ náà ní orí. A ní kò wá ṣe business. Kò lóò ṣe business. A ní kò ti ṣe business. Ó bá ti yọ kùbí ti tèmi báyìí. Ó mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀. Tí wọ́n bá ṣe business torí ẹ̀ tó ń ṣe engineering rẹ̀ àwa iṣẹ́ ìjọba la fi ń jẹun ló dàbí ń pẹ́ fún mi. Ẹ máa dáàbò bò wá. Ẹ máa dáàbò bò business wa. Àjọ wà fúnra wa ni. Ọlọ́run lára òun. Ọ̀rẹ́, ṣé kò yẹ lẹ́nu pé mo ń dà. Ó ní ìkọ̀kọ̀ tó ń ṣẹlẹ̀ ni. Mo dẹ̀ wí pé the best person láti pè fún ilé is you. Ọmọ fìyàsílì tó wà lọ́dọ̀ mi. That fair lady. Yes. Olivia. Ìkọ̀kọ̀ tó ń ṣẹlẹ̀ ni pé mo ti ń ṣọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ìhùwàsí ẹ̀ yàtọ̀ níbẹ̀ tí ń ṣe kí ni mo ti ń ṣọ́. Ó wá ní àwọn kankan tí mo ti rí ń pa ẹ̀. Mo dẹ̀ rí pé ó yẹ kí n involve ọlọ́pàá láti fi wà nínú. Ó kò lè pé ó ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ sàn tẹ̀. No, not at all. Not at all. Tó ti ṣẹlẹ̀ ni pé ọ̀bọ tó fẹ́ kó tó di pé mo meet ẹ̀, that's ex yẹn. Okay. Ọ̀bọ yẹn ni ó blackmail ẹ̀, ó fẹ́ blackmail ẹ̀ ṣá. But due to that, ó wá fi ń extract owó lára ẹ̀. Meanwhile, gbogbo tó wọ́n extract lára ẹ̀ náà àtọwọ́ àná ti ń gbà. Bọ̀ nǹkan tó ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé
wọn ò jẹ́ kọ́kọ́ ọmọ yẹn ò jẹ́ kọ́kọ́ ìbàlẹ̀ àti kókó wà mú dìgbà. Okay now, tí máa gbọ́ yé, maybe torí wọn kọra wọn lẹ̀, right? Exactly. So ó wá ń fi opportunity yẹn láti máa fi blackmail gbogbo wọn frustrate ẹ tó bá ṣe báyìí máa ṣe kíní kan. And that is affecting her. And wow, so mo like irú kéésì. Á ti tó bí ìjọ mélòó àti bí èlò ló ti gẹ́ẹ̀tì pé ó ti gbà àti bí ìjọ mélòó ni kíní yẹn ti ń ṣẹlẹ̀. Tí n bá ní ṣe mistake ó ti máa wọ 1 month báyìí and tí n bá ní kí n calculate owó tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ bọ́ yàtọ̀ sí ilé tó ti gbà lọ́wọ́ títí ẹ̀ iye tí èmi fúnra mi ti mọ̀ pé mo ti fún ara mi kó fún ó ti máa wọ bí 8 to 10 million. What? Yes, and ìyẹn kan ló jẹ́ kí n wà suspicious to the extent that mo fi kíni sí mo fi track fóònù rẹ̀ gbogbo nǹkan tó bá ń sọ lórí fóònù mo dẹ̀ ń gbọ́. 8 million? Yes, yes. This guy want to destroy your life. Ọmọ ẹ̀gbọ́n mi o. Okay, now kí ni o fẹ́ ká ṣe? Tún béèrè as in I want you to track that guy down. Yes. Ta ló mọ̀ at the end of the day kó má lọ ṣe kí ni kó má lọ pa ọmọ yẹn fún sí mi lọ́rùn. Kò ní ṣẹlẹ̀. Mo mọ̀ pé tí ìwà nídìí obìnrin jẹ́ kúmúlú tó fi lè mú ẹ tó pè mí for me with my uniform láti fi ọ́fíìsì lẹ̀ pé mo gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ. Ọ̀rẹ́. Don't worry. Okay. Ṣé ìkọ́ni yẹn ó wà lọ́wọ́ ẹ̀? Ó wà lọ́wọ́ mi. Ẹ kí n tó kú mi ọkọ̀ send ẹ̀ sí mi ní WhatsApp. Mo máa forward everything. And ǹjẹ́ o lọ fẹ́ ká track wọn? And then nítorí movement wọn báwo ni a ti lè track wọn? Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé mo máa set kìíní ẹ̀ ìdílé sẹ́ẹ̀dì pé ẹ ti máa ti gbọ́ any information torí ó ti ń béèrè owó mi lọ́wọ́ ẹ̀ and mo mọ̀ pé tó bá ti fẹ́ lọ fún ní the next owó tó ń béèrè lọ́wọ́ ẹ̀ àfi wá ká track lọ down. That's good. ẹjọ nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ yẹn ẹjọ lọ. Trust me. Okay. Ní èmi náà dé trust me. You know me. Báwo wá sí owó mọ̀ ní. Wọ́n mọ̀ determination mi ni pé iṣẹ́ ọlọ́pàá yìí gbogbo àwọn ọ̀gá yìí jẹ́ máa make sure wípé mo ti sọ̀rọ̀ wọn. Ọlọ́dún ìgbà tí wọ́n sì lọ kó gbé sí staff room. Kí ló wá sí ìyá? Ọlọ́dún nígbà tí wọ́n sì lọ kó gbé sí ẹnu ọ̀nà staff room. Nígbà tí Mr. Oyèdú tó nà tó fi tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ìfẹ́ fẹ́sí tó yẹn ní ṣe máa gbé mi ní. Tó wá lè gbé mi wọ́n. Àmì wọ́n ti máa sọ láti ọmọ ọmọdé máa tẹ̀lé àárín ọmọdé máa tẹ̀lé ẹgbẹ́ rẹ̀ bá gbọ́ àyè tu àjà ìbàdàn. Táyì yẹn yàgbá rẹ̀. And káfọ̀ tó tọ́ kéèyàn máa pẹ́ lórí ní èsìkéṣì máa kàn án. Ọmọ yẹn má fi falẹ̀ fún un lóyún. Ṣé ìbọ̀lẹ̀ tó bàbá mi sọ ni àti ẹ̀kọ́ máa sọ pé bàbá ti máa ṣe wẹ́jẹ́ àríjì àtàwọn Tó sọ̀rọ̀ ní gbogbo ẹ̀ máa wọ́n mi. Ló jẹ́ sọ fún ẹ, ọlọ́pàá mi ló fẹ́. wọ́n máa ti kí ni níbi ọlọ́pàá kọ̀ọ̀kan olúwa lolùṣọ́ àgùntàn. Wọ́n lè máa dáàbò bo ẹni. Àbọ̀ ọlọ́run ti tó. Don't worry, máa make sure pé èmi àtàwọn police mẹ́ta o mẹ́rin àwọn wá síbẹ̀. Ṣáà fún mi ní information. Ok. Nínú mo jáde tẹ́lẹ̀ ni. Ok. O ṣe gan. Ok. All right. Màá dẹ̀ tí máa pè ẹ́. Màá fọ́ọ̀dù àwọn kìnìyàn ṣẹ́ lórí WhatsApp. Hello? Mi ò rí yín náà gbọ́ kí ló dé tẹ̀ ń stress mi náà? Ẹ́ níbo lẹ wà? Mo jẹ́ ìṣó màá níkà o. Ìka ń gbénú ẹ o. Kí ni ọ̀rẹ́ mi tún ṣe fún ẹ? Kí ni ọ̀rẹ́ mi rà nígbà ẹ tó tún fi kidnap òun náà? Ọ̀rẹ́ ẹ. Can you show that fucker mouth? Hello, Ray. Do I look like a friend to you? Ṣọ́pẹ́. Ó pé bọ́. Wọ́n mọ̀ gbà mí. Ọ̀rẹ́ mi.
inú má jìn o pẹ̀lú bí mo ṣe finú tó ẹ tó. ọ̀rẹ́ ẹ mọ̀ kọ́ ẹ ṣáà jẹ́ kí n máa lọ mo ti gbówó yín fún yẹn jẹ́ kí n máa lọ. dáńgẹ́ ìfọ̀jọ́ èmi ni mo ṣe kò bá break up yín. ọkùnrin máa sọ fẹ́mi pé òun mo lè dá gbogbo ti ráyè gbogbo àdàràdà ṣé bí sílẹ̀ kí wọ́n bọ́ sí fura ṣé ò rí gbogbo obìnrin tó ń pè gbogbo obìnrin tó ń pè máa gbóbìnrin pé dúdú wá ká ẹ mọ́lé pé kò wá ká ẹ mọ́lé. kó ṣe pé mi náà súnbí bó mo pé ọ̀rọ̀ àwọn ọkùnrin tí yóò bá àṣìmọ́ wọn nǹkan tó fẹ́ kíyàn ṣe lójú ẹ̀ tí wọ́n bá ṣe lójú ẹ̀ wọ́n á ṣe lẹ́yìn ẹ̀. But in this whole life mi lè sọ Nàìjíríà ní this whole life no one is perfect. Ìwọ tó bá sọ wípé o kọ ọkùnrin lẹ̀ torí wípé ó ń cheat ó dàbí ẹni tó sọ wípé òun fẹ́ sá fún Èkó torí òjò ń rọ̀ ni kò síbi tó máa lọ tó ti ní lójú o. ojú ẹ ló ṣe wà ń bẹ̀. agbé dúdú léèrè jẹ́ kí n sọ̀rọ̀ agbé dúdú léèrè agbé pupa lọ́la. ọ̀bọ ló kù tí ò tí ì gbé. no woman can do without who is ó fine kò fine kò ní good structure kò wá okay túmí gan mi ò lè fẹ́. Babe ṣó fine ni but I have to love him for who he is. Sórí bó ṣe wà ẹ́ ọkùnrin wọn ń ta ọkùnrin wọn ń ta yìí tí yóò bá ti grab báyìí kíyàn máa kárí àgbélébùú ẹ̀ ni. Ó ti sú mi náà but at least I don't have choice. ló ṣe ń gbèrò àgbélébùú yẹn. torí gbogbo nǹkan tó rí yìí ni kò easy kíní iná ó pọ̀ ó ṣe kàǹkà ó ṣe dàyà kọ mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé sórí tó o bá lọ àwọn tó máa líle wọ́n fẹ́ dé gbọ̀gbọ̀gbọ̀ ní da kó fi pọ́nì báàgì kó fi kó ẹrù ẹ jáde nílé James anífowóṣe because anífowóṣe kan ká mọ anífowóṣe kan ìlú yìí kan ni. It's not like that. I just love him for love him for who he is. One, oríṣiríṣi. Kí ló ṣẹlẹ̀ ilé? Kí ló dé? I've been doing fine before I met him now. Bẹ́ẹ̀ni, is it that you move out now and pick it from where it is responsible fún ẹ láti pick máa tún bí pé àwọn ẹ máa ṣá. Because táwọn ẹ bá ti ṣá ń sìn, tọ́run ẹ bá ti gùn. Èmi ò mọ kò dé easy. Ó easy. Lẹ́gẹ́ nìkan ni mo mọ̀ tó ń ṣe wúkọ̀. Lẹ́gẹ́ ni o. Àwọn máa yí báyìí 360. Àwọn máa yí báyìí fún lẹ́gẹ́. Nígbà tí James bá ti jẹ́ fún. Àbọ̀rọ̀ ló sọ fún ọmọlúwàbí ẹ̀. Wọ́n ti pò fún lò. Torí mi ìfẹ́ kó lé ẹ. After all, òun fúnlẹ̀ fi ẹ̀ lè rí ẹ náà. Torí ìgbà tó sì wà ń bẹ̀, ó gbé dúdú wá, ó sọ̀rọ̀. Ó gbé pupa wá, ó heart, ó ṣe kọ́kọ́. Òjò tó sọ pé ó ń rọ̀ káàkiri the whole world yẹn. As in, everywhere tó ń rọ̀ kiri yẹn tí wọ́n máa rọ̀ lé ẹ lórí. Torí nǹkan tó ń rí lọ́wọ́ ẹ̀. Yóò bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ náà gbogbo ẹ̀. Ṣáàdúró dè mí. Wọ́n máa bá mi níwájú. Ó máa ṣe pé àwọn nǹkan tó ń rí láàrin. It's not like that. Sincerely speaking, it's not like that. Èmi kò mọ̀ pé nílé ayé no one is perfect. Èmi náà ní ti tọ̀dọ̀ mi bọ̀. Ẹ máa manage ẹ̀. Ẹ máa manage ẹ̀. Ibẹ̀ jẹ́ tó tiẹ̀. James Anífowóṣe. Boy. Adéfojúṣe bá ti fẹ́ tó ṣe gbogbo ẹ̀ tí yóò máa gba aláṣẹ ní ìlú. síbẹ̀ ọ̀pẹ ọ̀rẹ́ ẹ̀ wọ́n dẹ̀ ní ẹ̀dìyẹ tó ń jẹ̀ fún wa. Ṣèlú yẹn ti ṣe. Ẹ̀dìyẹ nìyẹn ni. Wọ́n sọ fún láìkì. mo láìkí ọ̀rẹ́ girlfriend ọ̀rẹ́ ìyàwó mi ti kú. Orúkọ òmùkọ̀ tó wà sí. nọ́mbà tí mo mọ̀ Nígbà tó mọ̀kọ́ tó wà stéèkì, nínú òmùkọ́ tó wà stéèkì ní Olúbíà ò nífẹ̀ẹ́. Olúbíà ò nífẹ̀ẹ́. onígbà ìwọ Olúbíà ìyàwó ẹ̀ kò nífẹ̀ẹ́. ọ̀rẹ́ mi. Ó ní boyfriend láàbúrò. boy Kàn gba ẹ̀rù ṣé òrí bó ṣe kú. wọ́n máa fọwọ́ sí ní báyìí ṣe àwọn eré báyìí náà. Tí ilé bá ń dúró lórí wọn ní kí ó yẹ wá, ó sì béèrè lọ́ọ̀nù. Are you serious? Olúbíà ò nífẹ̀ẹ́. Are you for real? Ó ní boyfriend ló sún
Yeah. Kàn gbowó lọ́wọ́ ẹ̀ ni kò ní fẹ́. Boy. That's the fact. Kò like it. Boyfriend. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mi ò lè rí sí i. Ó máa ń sọ fún mi, ó sì máa fi ẹlẹ̀ very soon. Ìmílẹ̀. Adé ẹ̀ ń fi gbogbo ẹ̀ Ó ní ṣe kò jẹ́jẹ́ òde bẹ́ẹ̀. wo mi. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Olivia. Irọ́. Wo tó bá jẹ́ bẹ́ẹ̀, á rí mi wò bí ìran. Hey! Boyfriend. Ó máa fi ẹlẹ̀ very soon. Wọ́n ò bí dá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, á rí mi wò bí ìran. Ó máa rí ẹ̀ wò. Ọ̀dà sọ yìí, kò sí ìké fún yìí. Ṣé ti sílẹ̀ sórí ìjọ? Nǹkan tó ṣe yóò dáa o, nǹkan tó ṣe yóò. Ó tún lẹ́nu láti sọ̀rọ̀, nǹkan tí mo ṣe ò dán. Ṣé mo sọ pé mi ò will be the last of this earth? No. Today. No. Ẹjọ́. Mo sọ pé ìgbà yẹn mi ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Mo sọ pé àbó rántí. Mo ní pé mo máa rí ó lè yé kí. Anyway. Ó ti rí náà nìyẹn. Ẹ mọ̀ kan, mo ti yànda mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Ẹ ṣe jẹ́ kí mi máa. Kò sí kankan tó fẹ́ tún ṣe mọ́. Mo sọ pé tó bá ṣe tó bá bẹ̀rù mi ò ní gbọ́. Ẹbí mi ò sọ. Ó expect me to fẹ́ wọlé ọ̀fun. Ojú wa tán. Àbí? Wọ́n ti sí finish ojú wa tán. Mo ń jọ. This is your last time. Stop it! Yeah! Hands up, everybody! Hands up. Are you okay? Are you alright? Drop that bag! Now, hurry up, drop it. Drop it back. Drop it back. Yeah! Apa? Sergeant, okay, no problem. Move it. Stand up. Stand up. Come on. Stand up. Man, die for it. Hey, follow me. Like this. Hey, move. Move. Come on, Everybody. Hey. Yeah. Wait. Orogo smart. Kò sí bó lè gbọ́n. Ó lè gbọ́n tó ìjọba láíláí. Don't try anything from me. Now, oya, move. Ọjọ́ gbogbo ọjọ́ kan. And then better. And then mind you, so you, how old are you? Here. Mo wá papọ̀ máa ń nuisance yìí. Ẹjọ́ ń terrorize ìgbà yìí. Don't worry. Màá jẹ́ kó wà ní detention tí tó máa fi pé 18 years tí wàá fi ṣẹ̀wọ̀n yẹn. Àwa kó àwọn yòókù ẹlẹ́wọ̀n. Will you keep quiet? Olùbí àwọn bẹ́ẹ̀ ṣe ẹ wà lọ́ máa sọ fún mọ́mí ẹ tó bá ti ń ṣe ẹ̀wọ̀n. Àwọn yòókù àwọn lè kẹ́kọ̀ọ́. Adena, officer! Answer ọ̀bẹ. Bẹ́ẹ̀ Alaya. Oya mú. Oya mú. Ọmọ mú. Oya sọ ìyá ẹ̀ tọ́lẹ̀. Come on. Come on, move. Hey, tó bá ti ṣe ẹni tó fọ́ mi. Movement. Say move. Come on, move. I'm not talking. Moving. Come on. At your age.
mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ but that's the reason why mo fi tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn wá sí lọ́jọ́ yẹn if not even though gbogbo bó ṣe ń ṣe nílé tó máa ń wà mú dé tó máa ń ṣe ní ẹ̀ mo mọ̀ pé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn náà ṣé ti ọjọ́ tó wà nínú kitchen tó ń receive call tí mo sọ fún ẹ pé àgbà tó mo jẹ́ kó receive yẹn call yẹn tán kí n tó wá wọlé mo tún wá wọ bí ọ̀rẹ́ tán tó ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo gbọ́ conversation kí ló ń sọ lọ́jọ́ yẹn mo ní pé no mo ní mi gbọ́ anything I'm doing all this because of the love I have for you the way you were nagging doing all those things tí màá kí wọn nífẹ̀ẹ́ ni wọn ní máa ṣe mú because nǹkan tó ń ṣe gan tó wáyé pọ̀ ọkùnrin míì ni o ò lè ṣe tó nǹkan tó ṣe ó ti máa ti kéde tó máa fún ẹ ti máa fúnra yín ti kéde nítorí wá rí báyìí mo wà wí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àṣẹ tí mi bá wà wí ẹ̀ báwo ló ní máa gbọ́ ọlọ́pàá mo túmọ̀ mọ́ tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn lọ́jọ́ ó lè mọ pé I love you. I don't think maybe I can do without you. You see, I just feel like half of me that I've lost and right now. So I just find you. Can you trust me? Oh, thank you so much. I love you so